táǹkà epo bẹntiróòlù tó gbiná rán èèyàn kan sọ́rùn nípínlẹ̀ Anambra. ọkọ̀ epo bẹntiróòlù kan ló ti dún gbàmù ní agbègbè Ozubulu níjọba ìbílẹ̀ Ekwusigo nípínlẹ̀ Anambra tí èèyàn kan sì bá ìṣẹ̀lẹ̀ náà rìn. bákan náà la gbọ́ pé ilé ìtajà 6 ló jóná ráúráú. ìròyìn gbọ́ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá. ìjàmbá ọkọ̀ ló sì kọ́kọ́ ṣẹlẹ̀ nípasẹ̀ èyí tí epo bẹntiróòlù ṣàn sílẹ̀ káàkiri, kò sì pẹ́ rárá tí iná sì sọ níbẹ̀. àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn jẹ́ kó di mímọ̀ pé ìjàmbá ọkọ̀ ló fa iná ọmọ rárá ọ̀hún. àmọ́ lójú ẹsẹ̀ ni wọ́n ti pe àwọn panápaná tí wọ́n sì débẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀hún lẹ́sẹ̀kẹsẹ̀. wọ́n ní bí kì bá ṣe ti àwọn panápaná, ọ̀rọ̀ náà tá à ń sọ yìí kò bá kọjá sísọ. wọ́n fi kún ọ̀rọ̀ wọn pé àwọn tó farapa níbi ìṣẹ̀lẹ̀ náà wà ní ilé ìwòsàn lọ́wọ́lọ́wọ́ níbi tí wọ́n ti ń gba ìtọ́jú.